Ẹ káalẹ́ lẹ́dẹ̀ yìí o, mo kí gbogbo wa níbikíbi tí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ ohùn mi. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni. Akálámágbó TV, ẹyẹ méjì ò kí ń jàṣà. Mo kí wa, àwa ọmọ Yorùbá, mo kí wa, mo kí wa. Àwa ọmọ kóòtù ojíire. Ogun ò kó wa rí, ogun ò kó wa rí. Ogun Fúlàní ò kó wa rí o. Tá bá rántí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn nígbà tí àwọn Fúlàní tán gba Ìlọrin ni wọ́n gbà wọlé Yorùbá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ilẹ̀ Ìbàdàn. Wọ́n kojú àwọn Fúlàní àti Òṣogbo ni wọ́n ti lé wọn padà sẹ́yìn. Yorùbá ló ní Ìlọrin títí lọ dé Jẹ́bà. Yorùbá ló ní Ìlọrin. Gẹ́gẹ́ bí ìtàn bó ṣe sọ fún wa tó dẹ̀ dá wa lójú. We have 16 local government in Kwara State. 16 local government. Àwọn Yorùbá ló ní 12 nínú local government. Wọ́n ti lọ sí court láìmọye ìgbà lórí ọ̀rọ̀ wọ̀nyí. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àwa Yorùbá Ìlọrin Àfọ̀njá táwọn wá yí sí Ìlọrin Gèrè Álímì. Gbogbo wa la mọ̀ bí ìtàn Ìlọrin bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀. Àfọ̀njá òun ló fa gbogbo nǹkan tó yí tá à ń fèsì léni tí Fúlàní tó fi ń jẹ gàba lé wa lórí. Àwọn ìran Fúlàní ló ń jọba ní Ìlọrin, wọ́n ti gba Ìlọrin mọ́ wa lọ́wọ́. Ṣùgbọ́n a ṣì ń bọ̀ ń bẹ̀ o, a ṣì ń bọ̀ ń bẹ̀, a ṣì ń bọ̀ ń bẹ̀. Àyàbá nìyẹn. Ẹ jẹ́ ká wá lọ sí ohun tó ṣẹlẹ̀ ní Iyewa ní Ogun State. Àwọn Yorùbá pọ̀ wọ́n. Ogunlọ́gọ̀ àwọn obìnrin ní ìlú Arárọ̀mí Ìbèṣè ni wọ́n jáde tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí bí Fúlàní ṣe ń dà wọ́n láàmú lórí oko wọn. So wọ́n jáde, wọ́n dìde lọ fẹ̀hónú wọn hàn fún kábíyèsí ọba ìlú Ìbèṣè. Àwọn wọ̀nyí. Àwọn rèé. Ẹ dúró ṣé ẹ lè bá wa sọ̀rọ̀. Èyí tẹnọrọ wọ́n ní kẹ́ wá sọ̀rọ̀ o. Wọ́n ní ẹ wá sí máa ń sọ̀rọ̀ o. Ìyá ọ̀rọ̀ kì bá wọn ní ẹ wá sọ̀rọ̀. Kí láti mo ní kìbí rè lọ. Ìyá ọ̀rọ̀ kì bá. Ìyá ọ̀rọ̀ kì bá wọn ní ẹ wá sọ̀rọ̀. A rí i pé ogunlọ́gọ̀ obìnrin ẹ̀ ń fi ẹ̀hónú yín wọ̀n jẹ́ lè sọ nǹkan tó ń dùn yín lọ́kàn tó ń ṣẹlẹ̀ gangan. Ṣé ẹ rí bí mo ṣe wà bàbá mi? Á dà fún yín ayé yín. Àwọn obìnrin rèé o. Wàhálà ti pọ̀ jù o. Arárọ̀mí o. Bá mi gbé ọmọ tí mo bí sínú igbó o. Ibi tí wàhálà yìí gbé pọ̀ dé, ọmọ yìí inú igbó ni mo bí sí. Yọ bá mi yọ kalẹ̀. Ọmọ yóò ti dé gbogbo. Fúlàní ń bọ̀ o, Fúlàní ń bọ̀ o, Fúlàní ń bọ̀ o, mo la fẹ́ gbà lóru. Mo bá mú ìyá ẹ̀ dìgẹ̀dìgẹ̀ ká lọ sá sínú àkàlóko. Àdókò bẹ́ẹ̀ báyìí ló ní inú dé ìbò ni mo fẹ́ gbà. Láago kan òru. Ó dà kò sí bó bá jẹ́ lóòótọ́ àtòdodo bó bá jẹ́ láàánú kan ni nǹkan ò ní ṣe é. Gbogbo máa tó bíi wákàtí kan lọ́mọ bá bọ́ okùn tá a fẹ́ fi dáwọ̀ mo bá má dà ká yọ apalára àkà ká gbẹ ká fi dáwọ̀. Omi tó wà lóko nídìí àkà ni mo fi wẹ̀ fọmọ ó kà ti wálé ńgbà tílẹ̀ mọ́ mo bá ní kó dúró lóko kí n wá wo abúlé bóyá èrò á ti padà sábúlé bàbá ara àwọn èèyàn kọ̀ọ̀kan bàbá padà wá sábúlé ọmọ ìyá bíi inú ogun Fúlàní ni o tí Fúlàní ò jẹ́ àgbàdo o gbogbo àgbàdo gbogbo àgbàdo ohun tó ń ṣe fún wa nìyẹn o gbogbo ńlá o kí Fúlàní má jọba lé wa lórí àfẹ́ wọn mọ́ wọ́n máa lọ bẹ́ẹ̀ni ṣe wà yìí mo wà lórí oyún mo gbé àgbàdo ẹ̀rùn tí mo gbé pẹ̀lú oyún nínú mo ṣá oko pẹ̀lú oyún nínú àwọn màálù la jẹ ilá tí mo gbé àwọn màálù jẹ gbogbo ẹ̀ mo gbé òtí ní ẹ̀wà àwọn màálù mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti bẹ gbogbo ẹ̀wà yẹn sílẹ̀ ẹ̀rọ kò ní àfi ṣe gbogbo ẹ̀ tán kí máa bọ̀ ọjà rẹ̀. Ó dáa kílẹ̀. Èyí tẹ́mi fẹ́ sọ ọ́ Fúlàní bá ní àǹtí wá kí n dún òbò fún ẹgbẹ́ kí ló dé.
Yìí tẹ̀mí fẹ́ sọ kí wọ́n jọ kí wọ́n gbà lọ́wọ́ àwọn Fúlàní. Mo foyín sínú, mo fi dáko. Àwọn Fúlàní wọ́n parí ẹ̀. Gbogbo nǹkan ní wa ni wọ́n kọ́. A tún gbé gbàgbúrú sóko. Àwọn Fúlàní tún la bẹ̀rẹ̀ he nígbà tí wọ́n parí látán. Ó dáa. Ìjọ pẹ́lẹ́pẹ́ àwọn èèyàn mo fi ń jẹun lábúlé o. Kí lẹ fẹ́ kí kábíyèsí ìlú Ìbèṣe kí lẹ fẹ́ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀? Ó dáa, ẹ lọ. Fúlàní ò bá dára láyé. Wọ́n lè ní ọmọ lọ́rọ̀ mi lọ́dún yìí o. Fúlàní ti tún dẹ́yìn ìṣẹ̀gẹ̀ oríta. Wọ́n ti kọ́ máa dìyàwó débẹ̀. Ìdí wọn kí fẹ́ gbìn tí kì í sàn lọ fẹ́ jẹ́. Ó dáa, ẹ lọ ṣe sùúrù. Àwọn gbogbo ẹ̀hónú tẹ́ fi wọ̀n yìí ó máa dọ́dọ̀ kábíyèsí. Wọ́n dẹ̀ máa gbé ìgbésẹ̀ lé lórí. So ẹ jẹ́ ká fi sùúrù, ẹ jẹ́ ká fi tò. Láìpẹ́ àwọn náà máa gbọ́ gbogbo nǹkan tí à ń sọ yìí, wọ́n máa rí, wọ́n dẹ̀ máa so wọ́n máa gbé ìgbésẹ̀ lé lórí. Fúlàní ò ní disturb wọn ò ní dà wá láàmú wọn. Ní kankan ní ká jẹ́ kó dán ẹ bá sẹ́ndì ẹ̀sọ́ íńtánẹ́ẹ̀tì. Ó máa dé ọ̀dọ̀ àwọn àwọn obìnrin ara mi ìyára ń jẹ kéèjì omi ní ìsìn 500 lára kéèjì omi kan. Ìtọ́ màálù lẹ́nu lára rọ̀ mí. Tó má jẹ́ kó fáírọ́ọ̀sì o. Irú tèmi lọ ṣe padà fún lẹ́jọ̀ màálù ló máa jẹ gbogbo ẹ̀ wọ́n ti fún bára wọn lọ́wọ́ ó dá ẹ má bínú ìgbésẹ̀ tó nípọn ó máa wáyé lórí ẹ̀ ní kíákíá ìgbésẹ̀ tó nípọn máa wáyé lórí ẹ̀ ìgbésẹ̀ tó nípọn máa wáyé lórí ẹ̀ ní kíákíá ó dá. Níbi tá a bá ti ń ké atótó arére igi arére ó ṣetán láti hù síbẹ̀. Nígbà ìwáṣẹ̀ ibi tí àwọn obìnrin bá ti jáde lógún lọ́gbọ̀n tí wọ́n tu hòhò tí wọ́n já ewé sọ́wọ́ wọ́n ń wò ó ohun burúkú ṣetán láti ṣẹlẹ̀ o. Àwọn ìyá wọn ti bínú tọ́ o. Wọ́n ní wọn ò fẹ́ Fúlàní mọ́ ní orí ilẹ̀ wọn. Eléyìí ó bá gbogbo ilẹ̀ Yorùbá wí o. Àwa ti ń ké tọ́tọ́tọ́tọ́ láti bí ọdún 5 sẹ́yìn ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ bí ọdún 5 mélòó kan sẹ́yìn láti ń kígbe. Fúlàní kì í ṣèràn wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú Fúlàní lọ́rẹ̀ẹ́ mo fi eléyìí mo fi bá gbogbo àwọn èèyàn mi wí ní ìlú mi nílùú Àjọwá. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá Fúlàní ṣọ̀rẹ́, ẹ̀yin tẹ́ ń kó màálù fún Fúlàní, gbogbo ẹ̀yin tẹ́ ń gbà wọn sóko yín. Àwọn Fúlàní agbàbọ̀dé o. Ìran Fúlàní ò pé méjì. Fúlàní ni Fúlàní ń jẹ́ o. Fúfúdè ní èdè wọn. Àti Ṣáàdì náà ti ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá. Àwọn kan wá ní Futajalon ní Guinea Conakry. Ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ wọn ti wá o. Fúlàní kì í ṣèràn Yorùbá. Fúlàní àwọn tẹ́rí tó ń ta wàrà tó ń sọ Yorùbá yẹn, àwọn tí wọ́n bí sí Ìlọrin nìyẹn. Fúlàní ni Fúlàní ń jẹ́ o. DNA wa yàtọ̀ síra o. Ẹranko pátágbà ni wọ́n o. Ẹ ṣọ́ra fún wọn. Ẹ ṣọ́ra fún wọn. Àwọn tẹ́ mọ̀ tó close sí yín, tẹ́ jọ ń ṣe pọ̀, tẹ́ fún lóko, àwọn ló ń gbàbọ̀dè. Bẹ́ẹ̀ ni. Àwọn ló ń gbàbọ̀dè. Torí wọ́n lédè tó ń sọ, wọ́n ní èdè wọn, Fúfúdè ní èdè wọn. Tọ́n bá ti sọ èdè síra, àwọn ló ń gbàbọ̀dè fún wa o. Ẹ jẹ́ ká lé Fúlàní kúrò lórí ilẹ̀ wa. Nǹkan tí Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ, olóyè Sunday Ìgbòho, nǹkan tó ń jà fún lélẹ̀ pé òun ò fẹ́ Fúlàní lórí ilẹ̀ wa sẹ́ẹ̀ bọ́n ṣe ń pa àwọn èèyàn wa ó ti pọ̀ jù. Ẹgbọ́n nǹkan tí arábìnrin kan sọ ń bẹ̀ yẹn. Ó ní Fúlàní ní pé kóun gbé òbò wá kóun dó. Nǹkan tó sọ nìyẹn o.
bó ṣe bá wọn yá wa sùn nìyẹn o. Wọ́n á ká wọn mọ́kó, wọ́n á bá wọn sùn. Fúlàní tó ń bá màálù sùn, ẹni tó bá ti rí ibi tí Fúlàní ti ń jẹ màálù kó wá sọ fún mi. Wọ́n á bá màálù sùn, oko tó ń fi bá màálù sùn, wọ́n á lọ tìbó ara wọn ìyá oníyà. Ẹ sọ fún mi, ìjọ wo la fẹ́ dẹ́kun ilé ká gbọ́ràn? Ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ara wa o, ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ara wa. Ìwọ̀nba tèmi lè ṣe ni mo ń ṣe yìí o, ni mo ṣe ń kígbe tọ̀tọ̀tọ̀tọ̀ o. Èyí tèmi lè ṣe ni mo ń ṣe o, mi ò lè ṣe jẹ́ lè lọ. Fúlàní kì í ṣe ìran Yorùbá, a ò fẹ́ Fúlàní ní orí ilẹ̀ wa. Ẹ bá wa lé Fúlàní dànù. A dúpẹ́ pé gbogbo àwọn àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá sì wọ́n ti parapọ̀, wọ́n fẹ́ fọ́ká gbogbo inú igbó wa. Tẹ́ bá lé Fúlàní, mo rántí ìgbà tí wọ́n lé Wákìlì, wọ́n lé kúrò ní Ogun State, ní Ọ̀yọ́ State. Wàhálà ara wọ́n jẹ̀wádé ìlú mi nílùú Àjọwá. Wọ́n wá bí tó fẹ́ ṣe settlement sí, wọ́n ti ṣe settlement. Wọ́n ta wọn lára mi, wọ́n ní ìkan lára àwọn brother wa ní from Euro, òun ló fún wọn nílẹ̀, but àwọn ọmọ ìlú ní kò jọ, wọ́n yabo wọn. Wọ́n wá bẹ̀ kò jíjọ́ kejì kan lára àwọn ọmọ wọn kú. Mo dẹ̀ ní kárí láyé ẹ̀yin ọmọ mi nígboro ayé. Wọ́n ti wọ́n nǹkan sílẹ̀ fún wọn, orí yín burú dànù. Ẹ̀yin tẹ́ bá ní nǹkan sọ́wọ́, nǹkan àgbà. Ó ní nǹkan tá fi ń jẹ́ Yorùbá. Ọmọ Yorùbá ni wá. Ọmọ Yorùbá ni wá. Kí ló dé tá kí máa jẹ́wọ́ Yorùbá fún wọn? Ẹ porúkọ tí ilẹ̀ jẹ́ wọ́n ní ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀rẹ̀ aláfọ́ yọrí ọlọ́pọ̀nkà. Atẹ́rẹrẹ kárí ayé. Ẹ porúkọ tí ilẹ̀ jẹ́, ẹ morúkọ tí ilẹ̀ jẹ́. Ẹ sọ, ẹ bómi sọ̀rọ̀. Ẹ wọ́n nǹkan sómi fún màálù wọn kan mu màálù kan kú. Ẹ rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní. Wọ́n sún àrápá màálù lọ rẹ́rẹ́rẹ́rẹ́ l'Ondo State láwọn eré àkàngbà ẹ̀ àti Èkìtì. Màálù kú lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Àwọn èèyàn wa náà tẹ́ lọ ẹ fi owó màálù sílẹ̀ ṣòwò míì. Ẹ̀yin ọba wa tẹ́ lọ ń kó màálù fún Fúlàní. Ẹ̀yin lè fún wa lọ́rọ̀ sọ. Wọ́n fi tí wọ́n kó bá wa. Wọ́n á kó màálù lọ jẹ oko lóko, ẹ̀yin á fi owó, wọ́n fi ṣe èmi pẹ̀lú bàbá mi kan sọ̀rọ̀ lálẹ́ àná at length. Wọ́n ròyìn àwọn nǹkan ẹni tó yẹ pé ó nífọ̀, ó ní èékánná ni. Kò ìyà ò lè jẹ wọ́n, àwọn ilé lówó, Ọlọ́run dá wọn lọ́lá, Ọlọ́run mọ̀ọ́mọ̀ bless wọn ni. Ṣùgbọ́n wọ́n múṣẹ́ oko mọ́. Gẹ́gẹ́ bí èmi náà ṣe nífẹ̀ẹ́ sí iṣẹ́ oko. Mo máa nífẹ̀ẹ́ sí nǹkan ọ̀gbìn o. Mo máa ń sọ ní gbogbo ìgbà lórí ètò. Mo ní nǹkan sí nǹkan ọ̀gbìn ó pọ̀. Òun ló fà last time tí mo délé mo sì lọ sóko. Mo lọ oko. Bàbá ìròyìn nǹkan tí Ọlọ́run tó ṣe fún wọn, nǹkan tí Ọlọ́run ṣe fún wọn ní inú oko, lẹ́ǹkùlé ilé, ẹ̀gbẹ́ ilé, oko etílé. Ẹ máa dìgbà táwa ti ń polongo oko etílé. Kí Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ ìyá mi Dènà Fáṣakin, barrister tó ń ṣolóògbé ní ìlú Amẹ́ríkà. Àwọn ló là wá lọ́yẹ̀ lórí oko etílé, ẹ̀gbẹ́ ilé wọn báyìí l'Amẹ́ríkà, kò sí nǹkan tí ìyá yóò gùn síbẹ̀. Wọ́n dẹ̀ la àwọn èèyàn lọ́yẹ̀, àwọn èèyàn dẹ̀ ń ṣoko sí etílé, oko etílé. Ọlọ́run tó wá bá wa ṣe ní ìlú Ondo State. Gómìnà Akérédolú kó tó di pé ó yípo padà. Ó announce pé wọn fẹ́ rí ewúrẹ́ ní ìgboro. Àwọn ìlú kan mú kíní lọ́kọ̀kúndùn. Àwọn kan dẹ̀ engage tiẹ̀. Mo ti gbọ́ tán ní brother kan tó ń lọ fún councillor, ṣé Adébọ̀wálé ni. Ó wá ń sọ oríṣiríṣi sí àwọn tó jẹ́ olórí wa nínú ìlú wa. Ìgbà tí mo gbọ́rọ̀ ní lánàá inú mi bàjẹ́. Torí mo ń wò pé àwọn ọmọ kékeré ni ẹ̀ náà, àbúrò wa ni ẹ̀. Kí ló dé? Ó yẹ kí ìwọ ó yẹ kó pọlọ ẹ̀ jí sí irú nǹkan bẹ́lẹ̀ yìí. Adébọ̀wálé ọmọ kábíyèsí Olúdájà àná, òní mo ń bá sọ̀rọ̀ yìí. Gbogbo bá ṣe ń bá sọ̀rọ̀ sáwọn kábíyèsí, especially general, major general. Ọlọ́run bless wájú ní ìlú Àjọwá. Ní gbogbo Ondo sí ẹ lọ sọ ìlú tó produce 4 major general. Kẹwàá sọ fún mi, both retire and those one that is in service till now. Ẹ wá sọ fún mi, Ọlọ́run bless wa. General Olúkòjú, ó mú àwọn kan ìlọ́kùnkúndùn torí pé wọ́n ti pàṣẹ. Bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí wa náà wọ́n dẹ̀ tẹ̀lé àṣẹ yẹn pé no, ọba kì í dábàá àṣẹ lọ́ba ń pa. Ẹ tẹ̀lé àṣẹ táwọn ọba wa pa torí wọ́n ti tẹ̀lé òfin tí gómìnà fi sílẹ̀. Kò sí ewúrẹ́ mọ́ nígboro, ẹ rí oko lẹ́gbẹ̀gbẹ́ ilé. Mo ṣe fídíò ẹ̀ mo fi hàn wá náà. Mo ṣe fídíò ẹ̀ mo fi hàn wá gbogbo etí ẹ wo àwọn beautiful ẹ̀gẹ́ lẹ́gbẹ̀gbẹ́ ilé oko iṣu láwọn ilẹ̀ tí wọ́n ti kọ́lé sí. And ìlú ń develop lọ díẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń kọ́lé lọ. Sí wàhálà. Fúlàní kì í ṣọ̀rẹ́ wa o. Mo ń kígbe o, gbogbo ẹ̀yin tẹ́ ń mú Fúlàní lọ́ọ̀rẹ́. Fúlàní kì í ṣèràn yín o. Wọ́n ní kókó láàárọ̀ fún adití. Fúlàní kì í ṣọ̀rẹ́ yín o. Ẹ rí báwọn obìnrin ṣe jáde síta
gbogbo ẹ̀yin ìlú tó kù nílẹ̀ Yorùbá káàkiri gbogbo ẹ̀yin ìlú tó kù ẹ tẹ̀lé nǹkan táwọn ìyá ìṣe o ẹ̀yin náà ẹ bọ́ síta lógúnlógún mo ní kẹ́ ẹ bọ́ síta lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ pariwo kiri káàkiri àgbáyé pé ẹ ò fẹ́ Fúlàní mọ́ ẹ ò fẹ́ Fúlàní mọ́ ẹ tu òhò bí àwọn ìyá ìṣe ṣe mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá yìí àníwá yín tì ẹ̀yin ẹ̀yàn wa bá a ṣe máa pariwo lélẹ́yìí o bá a ṣe máa bọ́ síta lélẹ́yìí tá a máa pariwo bá a ṣe máa wá síta tá a máa pariwo ní o láyé àtijọ́ wọn níwọ̀n kí ọ̀ọ́sùn sílé kọ́ ọmọrùn rọ́ ọ̀ọ́sùn sílé kọ́ ọmọrùn rọ́ o ọ̀kẹ́ mọ́rùn rọ́ bẹ́ẹ̀ yìí o wọ́n ti ń fọrùn rọ́ nínú ilé o wọ́n ti ń fọrùn rọ́ a rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn Fúlàní pa kúkú wọn pa àmúyẹ àwọn tó ti pa Fúlàní ò ní gé lórí lọ o wọn ò ní gé lọ́rùn lọ o ní ètùkù níwọ̀nba ọdún ìta ẹ̀ṣẹ̀ wọ̀nyí à ń lọ díẹ̀díẹ̀ oṣù yìí ti fẹ́ẹ̀ parí nsìn ẹ bọ́ síta ẹ jẹ́ ká pariwo Fúlàní kì wọ́n ẹ lè lọ sábà ẹ lè fẹ́ ṣe ìgbéyàwó nsìn kẹ́ ní ṣíṣe kẹ́ lọ bá Fúlàní kó fún yín ní màálù lọ́fẹ̀ẹ́ wọ́n ń jẹ nǹkan wa lọ́fẹ̀ẹ́ wọ́n ń jẹ ìkoríko wa lọ́fẹ̀ẹ́ wọ́n ń ba ilẹ̀ wa jẹ́ tẹ́ bá fẹ́ ṣe jíjẹ wọ́n á gbé màálù fún yín ní 800,000 1 million 1.something million ta ló ń ṣọ́ọ̀tì nínú èmi àti gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń kó màálù fún wọn ẹ ṣọ́ọ̀ṣe o ẹ ṣọ́ọ̀ṣe o ẹni tó bá fẹ́ sin màálù kan lọ ṣe rations ẹ lọ ṣe rations tẹ́ máa fi sin màálù yín bọ́n ṣe ń ṣe láyé àtijọ́ ni àwọn bàbá Awólọ́wọ̀ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tó dẹ̀ pé àwọn ilẹ̀ Yorùbá ń produce àwọn màálù ńláńlá ń gbà yẹn gbogbo ìtàn wọ̀nyẹn náà la bá ń lẹ̀ wọ́n ní bọ́mọdé ò bá bá tàn á bá àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn ẹ lọ ṣèwádìí o wọn kò sí ìlú tán ti ń da màálù kiri o tẹ́ranko àti ènìyàn á máa jẹ ní nǹkan tó ṣe màálù àwọn Fúlàní wọ́n dá wá láàmú lóko yẹ́mọ̀ kí wọ́n ti ń dà wá láàmú nílé àìmọye wọ́n pa ẹnìkan ní ibo nígbà yẹn lẹ́ǹkùlé ilé ẹ̀ ló ṣoko sí ẹ̀ǹkùlé ilé ló ṣoko sí wọ́n pa o wọ́n dà màálù wọnú oko ẹ̀ ló bọ́ síta ló kígbe wọn wọ́n ṣàpá o ó ń ṣẹlẹ̀ káàkiri o kì í ṣe àhesọ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni tí gbogbo yín dẹ̀ mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ mọ̀ tìkọ́ra mo ṣe ń sọ̀rọ̀ orúurú mú mi láti inú wá ni because nígbà tí mo rí fídíò in fact ó ti kún àwọn ẹ wo àwọn ìyá ìtàn lọ ń bímọ sínú gbóná àwọn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ní around Wednesday nínú ọ̀sẹ̀ yìí ṣebí fídíò fọ́nrán ẹ̀ ni mo ṣe lẹ́ẹ̀kan wọ́n wọnú oko hectares wọ́n bà oko jẹ́ lọ rẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ń ṣe sóko wọ́n náà màálù yẹn fẹ́ẹ̀ tó 5,000 wọ́n wọnú oko wọ́n jẹ nǹkan tó wù wọ́n olóko bọ́ síbẹ̀ wọ́n ṣá ní ṣàkúṣà ni ìjọ wo la fẹ́ continue pẹ̀lú gbogbo nonsense yìí ìjọ wo la fẹ́ continue àti lo gbogbo nǹkan tá lè lò orúkọ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn last time èèyàn wọnú oko orí pé màálù jẹ oko ó wọ́n nǹkan sílẹ̀ àwọn ọlọ́pàá Yorùbá ló ti náà arrest ẹ̀ nǹkan ti ṣe wá ẹ wo ẹ̀yin èèyàn wa àti ń kígbe o àní lè sọjú ilé náà lọ ẹ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel ẹ bá mi máa tẹ̀ sí lógúnlógún ẹ tẹ̀ sí lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ subscribe ẹ bó lọ kó lọ fáfá ẹ share ẹ tẹ like ẹ tẹ comment mi ò ní wá yín tí o mo ní ajá ń sáré ẹṣin ń sáré mo dẹ̀ ẹ mọ̀ pé ìyálà ìyá ẹṣin ìyálà ìyá ajá kan ò lè bá wọn léré ẹṣin lẹ́sẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ ní lá fún ẹ mọ̀ gidi ni o.